customer méjì kan tó wà lórí ilẹ̀ nísìn pé mo láti kúrò mẹ́ so ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ṣó ti yẹ yín sìn ìkọ̀kan ni mo fẹ́ sọ lé mi mo fẹ́ kẹ́jì tí rọ́bà lọ fógún ọdún ọjọ́ kan ṣoṣo títọ́ máa bá òṣìṣẹ́ ìyá Tọ́pẹ́ òṣìṣẹ́ ìyá Tọ́pẹ́ pẹ̀lẹ́ tiẹ̀ o like you said ìwọ náà dárúkọ mi lẹ́ẹ̀kan Kanat John mi ò wá láti bu ẹ̀ mo kàn fẹ́ kó understand ni pé èmi ò bá ẹ nínú ewé I was still with Dorcas nígbà tí wọ́n máa fi kúrò ìjà èmi àti Dorcas ló bínú kúrò so má parọ́ mọ́ mi ìyẹn báyìí. bẹ́ẹ̀ni àṣìpa torí ẹ̀ ni mo ṣe delete chat status matters torí ẹ̀ gangan ni mo ṣe delete chat torí ìtẹ̀sọ̀ yẹn torí èèyàn bíi mẹ́rin ti pè mí kí á lọ delete torí ẹ̀ ni mo ṣe delete because of that so bí ó ń ṣàtọrọ jẹ o ẹni tọ́lọ́run bá dẹ̀ ń bú tẹ bá ní kó ṣubú gbogbo games tẹ play ó dá jẹ́ kí n tẹ̀ wá gbà ẹni voice note tó yapa ṣọ́jẹ́ lèmi náà ní ṣé mi ò ní voice note ní ìwọ tó ń sọ̀rọ̀ family ìyá Tọ́pẹ́ ex ọmọ ìyá Tọ́pẹ́ ẹni tó gbéṣẹ́ fún ẹ nígbà tí wọ́n wà lórí bẹ́ẹ̀dì dùbúlẹ̀ àìsàn tóun fúnra rẹ̀ mọ̀ pé mi àti ọ̀tá ni wá ṣé kò gbogbo picture wá fún mi ǹjẹ́ mo sọ́rí màámi Aláṣàbí gan mi ò fi wọ̀n wọ́n rí tèmi bá jẹ́ ká tí bá jẹ́ ní tó ń ba tèèyàn jẹ́ kí ìwọ tó gbé fọ́tò síta pé ó síìkì òṣìṣẹ́ ìyá Tọ́pẹ́ gbogbo bó ṣe tọrọ owó through post and ponder mi rò bẹ́ẹ̀ mi àti ẹni rapport ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ jókòó tádé gọ̀ọ̀rọ̀ tí mò ń sọ ìkò gbọ́ lẹ́nu mi rí bí ṣe close mọ́ jókòó tádé rí tó mi ò sọ fún rí ṣé rí mo ní ìjà ń bọ̀ kò tí ì dé gbogbo nǹkan tẹ́ ẹ bá play gbogbo nǹkan tẹ́ ẹ bá sọ àní mo sọ bẹ́ẹ̀ sẹ́ mo accept ẹbí màámi lérè pé ṣé mi ò tí ì bẹ̀ wọ́n ọkọ mi gan bẹ̀ wọ́n wọ́n ní kò sí bẹ́ẹ̀dà ṣe máa rìn torí òní mi and it takes two to tango family ìyá Tọ́pẹ́ àgbàlagbà àwọn matron àgbàyà àgbà òfò jọ jẹ́ kájọ máa dálẹ̀ afẹ́ bà nǹkan jẹ́ afẹ́ tún nǹkan dànù afẹ́ fọ́ nǹkan mọ́lẹ̀ afẹ́ bà gbogbo Facebook jẹ́ ó yà náà ẹ kọ́kọ́ play méjì àbẹ́yọ kan ó yà náà káwá mọ ẹni tó jẹ́ pé bí wọ́n bá jẹ́ pá gbá àyà àgbà òṣì tí ń bá wá rojọ́ màámi Aláṣàbí fún ẹ tó bá jẹ́ èèyàn gidi lóòótọ́ tó ṣe pé bó ṣe ń rí mi pẹ̀lú màmá inú ń bí ẹnu ẹ̀ ń bàjẹ́ kò dẹ̀ kí ń ṣèmi nìkan o mọ bó ṣe gbé mọ́tò fún olórí comfort tí ó gbà ṣé olórí comfort bá sọ̀rọ̀ ojú ẹ̀ fẹ́mi rí o mọ bó ṣe sọ̀rọ̀ Bàsúnù o mọ tí kí ló ti ń gbà Marashi bébè o mọ bó ṣe gbé wá àti ìlọ́bì kankan àbí ìgbà tó gbé 100,000 fún jókòó tádé lẹ́yìn jẹ́ mẹ́ta ṣé òun ló wá sọ fún mi ni àní túlétúlé ni ẹ́ bá nǹkan jẹ́ ni ẹ́ nà jẹ́ ká jọ fọ́ tútú bó ṣe ní rìkọ́dìn lèmi náà ní bí n bá ti ẹ̀dẹ̀ wá ní rìkọ́dìn mo tútù sọ àwọn tó máa gbà mí gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìkà kọ́ ló máa rojọ́ ìkà kọ́ ló máa da bẹ́ẹ̀ ni níjọ́ kìíní tí Yasuli agbẹjọ́ màmá ṣe bó wá sọ́ǹtà gbangba pé lórí burúkú ní Iyaibadan tẹ bá fẹjọ́ màámi Aláṣàbí sùn a máa ní ẹ màámi ò lè ṣe bẹ́ẹ̀ a máa ní mo dá mọ́ lẹ́nu ni ìwọ ò ṣe dá mọ́ mi lẹ́nu tí ò bá jẹ́ pé o ya ìkà tí ò bá jẹ́ pé o fẹ́ túlé o fẹ́ bà nǹkan jẹ́ gbogbo èèyàn tó ti sọ̀rọ̀ wọn pátá ni mo ní o màá gbé jáde o gbogbo bó ṣe fẹ́ ba ilé iṣẹ́ ẹ̀ jẹ́ lójú àwọn ọmọ ayé ṣé ò sọ bẹ́ẹ̀ ni fún gbogbo nǹkan tó ń dùn mẹ́nu fóṣù lámúlánà tá a wà yìí táwọn èèyàn ń kọjú sí sánmọ̀ méje ilẹ̀ méje tó fi ń gbàdúrà sọ pé ò sọ pé màmá fẹ́ ba ilé iṣẹ́ ẹ̀ jẹ́ nítorí ẹ̀ ló ṣe fà sẹ́yìn bó ṣe ní ni mo ní tí n bá dẹ̀ wá ní màá tún wá fẹnu mi sọ torí èmi ò ní yàgbà yàbí tiẹ̀ o ò ní integrity mi ò dẹ̀ pè é rojọ́ fún ẹ rí ju pé tí màmá bá ṣe nǹkan tó dùn mí tí mo mọ̀ pé mi ò lè sọ́ǹtà gbangba màá pè é máa fẹjọ́ sùn ẹ̀ mo rò bó èèyàn yìí ní ẹni aṣọ olórí burúkú ni ẹ nígbà tọrọ aṣọ rọ̀ṣúlà tó wó ṣẹlẹ̀ kí wọn máa gbé wọn máa gbaṣọ ṣe bí wọn ló pè mí jọ má yọ tiẹ̀ kúrò ń bẹ̀ o ẹsẹ̀kẹsẹ̀ mo tó ní nǹkan tó ní kí wá ṣe ń ta ni mo wá ṣe náà ṣé mi ò wá ṣe ṣáàtì àwọn tó bá wà nínú gúrùpù flagging group wọ́n máa sọ fún yín pé ìjọ kan báyìí táwọn èèyàn àtàkì pé kí ló ti Iyaibadan máa ń sáré bẹ́ẹ̀ta ṣé bó kọ́ síbẹ̀ ó wà screenshot ẹ̀ wà pé gbogbo nǹkan tẹ́ bá rí tí Iyaibadan ń ṣe èmi ni mo ní kó máa ṣe
olórí burúkú wa gbóhùn tèmi lẹ̀ ọmọ akínní mi tí mi gbọ́dọ̀ ṣojo tó bá gbé voice note jáde máa fi jóyàwó ṣe àníṣe aláṣàbí tó fẹ́ kí n kọjú sí kí n bú yẹn wà láìlẹ̀ tí máa wọ̀sùn ní ó dé èèwọ̀ òrìṣà mi ò ní bú wà láì tàlẹ̀ sí mọ́bìlà wà láì kí wọ́n máa ṣe ṣòro ojoojúmọ́ bíi ti Lizzy fún mi wà láì mi ò ní kọjú sí wọn bú wọn sẹ́ ìwọ ló máa jẹ ìyá ẹ̀ ìwọ onílara àgbàlagbà oníkébékébé túlétúlé bàǹkanjẹ́ àwọn wòlíì wọ́rọ̀ wòlíì èké wòlíì àdánù apọmọlẹ́kúnjayé tó bá lè balẹ̀ sáré pé wọ́n ó ti lọ́ba ṣé wọ́n lè sọ nǹkan tó ń sọ fáwọn tó ń pè ó dijọ́ náà èmi ò ń bá nǹkan jẹ́ ìgbà tó gbé tàbúrò tó lọ gbéṣẹ́ fún bó ṣe ń fún lówó iye tó ń fún bó ṣe ń fún lówó bó ṣe ń fún lówó bó ṣe ń ṣe gbogbo ẹ̀ iye tó ń fún lọ́sípítù iye tó fi rán píọ́sà pọ́ndà tí ò fi jíṣẹ́ ṣé mo béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ àbí mo dẹ́jọ́ kánáàtì lẹ́fun ẹ̀ rí bó ṣe fún ọ̀rẹ́ kánáàtì yìí tára ọmọ ìyá yìí kí ló ti ń jẹ́ tí dọ́kàsì gbé jáde máa rántí orúkọ ẹ̀ bó ṣe fún gbogbo wọn lówó màá sọ gbogbo ẹni tó fún lówó ní ewé orúkọ wọn ni ẹni tó gbé mọ́tò fún tí yóò gbà lọ́wọ́ ẹ̀ orúkọ wà lọ́wọ́ mi so kí ló fẹ́ sọ it takes two to tango ìkọ́ téèyàn bá gbé wálé èèyàn máa ń fún wọn nǹkan ọ̀rọ̀ tó bá sọ ni máa fi fèsì lé lórí mi ò rò bóyá anybody máa sọ pé nínú ewé pé Iyaibadan pé òun rí ẹni tó bá ní mo pè òun tó fẹ́ support ẹ̀ ní kó bọ́ síta àwọn tó tiẹ̀ close tó ń fowó bá màmá mi Aláṣàbí lójú méjèèjì mi ò rò bóyá ń pè mí àwọn yẹn gan ń pè mí láàárọ̀ yìí ni pé kí ló ń ṣẹlẹ̀ Iyaibadan àwọn dẹ̀ ń pè yẹn ẹ̀sán kọ́kọ́ fáwọn mi ò sọ fẹ́ anybody pé mi àti màmá mi àti Aláṣàbí gan jà ìyẹn tún kọ́ ìwọ ló ń gbé kiri àgbàyà ni ẹ́ àgbà òṣì ni ẹ́ àgbàyà àgbà játijàti ni ẹ́ èèyàn gidi ni mo pè ẹ́ kí ló tó ń lára mi bó ṣe ń ra góòlù ni mò ń ra góòlù náà kí ni problem ẹ bó ṣe ń lo góòlù ni mò ń lo góòlù èmi àti àsínísẹ́ẹ̀t wàhálà ìsúnmọ́bìlẹ̀ làsíláwà àsínísẹ́ẹ̀t kan náà tí bá ń pọ́n ẹ létí mò ń pẹ́ àbí kò fẹ́ dà fún mọ́ mi lágbájá yẹn ayé ẹ fẹ́ bàjẹ́ sí mi lọ́wọ́ wà ó wá sọ pé òbèrè tó báyìí wo ẹni tó lọ gbéṣẹ́ fún gama sọ pé ṣépẹ́ ti balẹ̀ jẹ́ tó bí eléyìí lè wá gbéṣẹ́ Iyaibadan wa kò bá má jẹ́ mi ló gbéṣẹ́ wa ṣé wá rí pé fẹ́ yẹ kí n kọjú sí Aláṣàbí tèmi èmi ò lè kọjú sí i odò tó bá gbàgbé orísun ó máa gbẹ ni màá sì tún máa tún sọ I tap in her glory orí glory Aláṣàbí ni mo ti gòkè mi ò dẹ̀ ní tẹ́jú glory mi mọ́lẹ̀ mi ò dẹ̀ ní báyé glory yẹn jẹ́ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ lélẹ̀ ó fẹ́ lé mi kúrò ní ó dẹ̀ lè báṣẹ́ Ọlọ́run jẹ́ lára mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn wòlíì asán wòlíì òkè àwọn tẹ́bí ti jìnnà sí tára ti jìnnà sí olórí burúkú ṣé mi mo bá tiẹ̀ jẹ́ ni ṣe bẹ́yìn náà ń dóko àbò kọ́kọ́ lè fẹ́ wá pàdé Nàìjíríà ni kí ló dé kí ló ṣe yín kí n múra lọ́wọ́ yín ọ̀rẹ́ yín tó fi yín hàn yín gan pé òun ń ṣàìsàn ẹ tún gbé wá ẹ ní àṣírí wọn ò lè sọ̀rọ̀ fún yín ǹjẹ́ mo bẹ́ẹ̀ ní bọ̀dì sọ́rí pé lápájá báyìí tó súnmọ́ ẹ o irú èèyàn ń ló lo prófáìlì báyìí èèyàn báyìí ni nǹkan báyìí ló ń tà ó ń ṣàìsàn báyìí bá ṣe mo sọ́rí màámi Aláṣàbí gòlò sọ pé mo sọ fóun gbogbo ọ̀rọ̀ tí bá fẹ́ sọ fún màmá ìwọ ni máa ń lọ true ẹ̀ náà mi ò ní lè bá màmá gan sọ̀rọ̀ directly kí ló ṣe é tó fẹ́ báyé jẹ́ kí ló ṣe é tó jágbàlagbà ká jẹ́ ń sọ fún ẹ o àlọ́ táwọn ni báwọn ṣe pòwó yẹn àbọ̀ tí kinní kan ẹ̀ àwọn èèyàn máa bú mi wọ́n ní Iyaibadan kí ló dé tó bá gbé first but wọ́n á tún wá padà bá ẹ wípé àgbàyà ni ẹ́ ara ń ta ẹ bó ṣe rí pé bẹ́ẹ̀ ló wá bá mi àwọn bàṣínì sọ pé Iyaibadan tó ṣẹ̀ṣẹ̀ dé náà gbé second in command fún àwọn èèyàn lọ sórí platform ẹ o ṣe bóun mo fi wá ṣe ṣáàtì pé tẹ́ ẹ̀ bá wá ẹ má wà àbúrò ọkọ ló wá rojọ́ ìyá àjọ ẹjọ́ ìyá àjọ tiẹ̀ ló ń kà ó pọ̀ bàjẹ́ olórí comfort ó kúnlẹ̀ ǹjẹ́ mo pe olórí comfort rí ẹ bí wọ́n bàṣínù ṣe mo pe fóònù ẹ rí ọmọ aláṣẹ ṣe mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí ẹ sọ wọn ọ̀rọ̀ kùlú tó wà nínú ewé bọ̀wọ̀ fọ́lùwà gan tó ṣe jẹ́ pọ́n rajà lọ́wọ́ mi ò pè wọ́n rí I don't call people you present yourself like a sister to me o mama bá mi sọ̀rọ̀ òun bá mi sọ̀rọ̀ òun bá family ẹ òun sọ̀rọ̀ àwọn ọmọ ẹ fún mi o wá bọ́ tẹ̀lé oní recording kò ní dáa fún ẹ tó bá jẹ́ gbọ́ gbé recording yẹn jáde mo máa fi jógẹ̀lẹ̀ jẹ́ as long as tí n bá ti ní kọ́ lọ pa màmí Aláṣàbí ọ̀rọ̀ ọmọ tó dẹ̀ ń sọ ìwọ ló dálẹ̀ ìwọ ló dọ́rọ̀ ọmọ sílẹ̀ náà mi ì dẹ̀ sọ nǹkan tó burú mo ní kò yẹ kí màmí máa pa business papọ̀ bóyá pé bí Frank Pale ṣe parọ́ mọ́ wọn nìyẹn ń jọ́ kínní àná
póun no ní kó máa fẹ́ ọmọ wọn èwo ni kíni tí náà máa lọ bá PS sọ̀rọ̀ fún kíni ṣé ó fẹ́ máa fẹ́ ni kí ló dé kọ́rán ti from balẹ̀ o mi ò fẹ́ wàhálà o mo dẹ̀ wọ́n nu PS nǹkan tí mo sọ tó ń gbé kiri nìyẹn nǹkan tí mo sọ fún ẹ nìyẹn ìyá òṣì olórí burúkú matron sọnù àgbákò onílara bọ́sìta ní kí ní kí ọmọ ẹṣẹ́ bọ́sìta máa tá tẹ́tì ẹ̀ lọ́rùn máa dúró tì máa tún fi ẹ́ tajà ó gbà bó dáhùn ṣé olóore tó lọ́run ti ṣe yẹn àdàbí tó bá yẹ pé nǹkan méjèèjì tó sọ yẹn sẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni gbogbo èpè tó bá ṣẹ́ ní kọ̀rọ̀ wòlíì èké tó bá ṣẹ́ níta gbangba tó bá fojú tó fa tó bọ́ṣọ́ lẹ̀ṣẹ́ àti tó ka sáàmù ṣáàmù èmi sí kíláàtù àjọkẹ́ ṣùgbọ́n tó bá yẹ pé ó parọ́ mọ́ṣẹ̀dá mi níṣẹ́ gbogbo èpè tó bá ti ń ṣẹ́ káàkiri ayé tó ń bọ́ra lẹ̀ fáwọn èèyàn tó ń tan kándù yìí ẹ̀ka ó máa forí ẹ̀ gbé tọmọtọmọ ni ìwọ olórí burúkú àgbàjá ti jà ọ bẹ́ẹ̀ mi máa sá jọ ń torí ọlọ́run ọ̀lẹ́ ló máa sọ pé ẹ̀ǹkulẹ̀ bàbá mi ò dé bá tówe bá jọ òwe yẹn tó bá lè dáhùn ẹ̀rù ìjà ló ń bà ọmọ ogun tó yanrantí lọ́wọ́ orí kọ́mẹ̀ntì àwọn ọmọ ayé mama na mafia second in command tí yẹn ló ń tẹ́ lára màámi aláṣàbí mo ti mọ́yè yìí jẹ́ ìwọ náà wo orí ni kí màmí nǹkan pàtàkì ó ní Iyaibadan ń ṣe second in command àní mo ti mú jẹ èmi ni mo ní original Iyaibadan another one is a counterfeit go and die lọ parẹ́ sí lọ parẹ́ which way go and die mi ebe anybody sọ̀rọ̀ rí gbogbo àwọn Lábísí Bíntà Ọ̀túnba túbọ̀ sí fún Tony King ẹni kó gbé voice note mi síta náà ṣé bí Tony King máa ń pè mí láwọn Iyaibadan wo jẹ́ ń pè padà brother mi mo rẹ̀ mi even ọjọ́ kan Tony King láti máa sọ pé ṣé mi ò mọ̀ pé mi àtọkọ yẹn ṣe kékeré ni ó dá gbé fóònù fún náà bá jọ sọ̀rọ̀ náà connect ara wọn mẹ́gbọ́n ara wọn má brother ní kíní kan ní kíní mi ìtorí ẹ̀ ń pè Tony King lójoojúmọ́ ìwọ yìí nìkan ṣoṣo ni tí gbogbo ohun tí mo bá sọ láyé yìí tínú bá ń bí mi máa mi ṣe wọ́n lè gbà kọ́ pè ẹ́ lólè ṣé wọ́n lè gbà kọ́ pè ẹ́ lólè lórí 3.5 èèyàn ń wá fẹjọ́ sùn ẹni náà ṣó dáa mo tún sunkún sí ẹ lọ́rùn mo dẹ̀ tún bọ́ síta mo ní màámi owó yín náà ni mo lè jí ìwọ lè ṣerú ẹ̀ ni ìwọ lè ṣerú ẹ̀ ṣebí wọ́n ní kí n bọ́ta kí wá tẹ̀ sí wọn lójú ni ìwọ olórí burúkú alábòsí alábòmóoru ìwọ ló máa rẹ́ni tó dáwọ́ góòlù nígbà tí ìyá fẹ́ ṣe birthday ìwọ ló máa rẹ́ni tó fi £200 lè tó fẹ́ fi £500 kún anybody má pè mí I'm not picking anybody's phone èmi àti ẹ̀jẹ̀ máa wọ ṣòkòtò kan náà a ní mi ò ní bú ẹ sábọ̀dù sẹ́ẹ̀ ìyá aláṣàbí kò sí ń tẹ̀lé ṣe mi ò ní bú yín ṣùgbọ́n ẹni tá à ń wí yìí máa fi ẹ́ pa máa wọ ẹ́ lẹ̀ wá wá lọ sanwó fáwọn ọlọ́pàá tó máa ń san 100,000 fún lóṣooṣù yẹn wá wá sọ máa sú ẹ lẹ́kọ̀ọ́ yìí ò ní jẹ́ tán wàláì sì tí àlùkà wo fọlánú oṣù àwẹ̀ tá a wà yìí máa jẹ́ kó mọ̀ pé mo kéré ará oko ni mí mi ò dáyàn mọ̀ mi ò já nǹkan kan mọ̀ máa jẹ́ kó mọ̀ máa fi ẹ̀ náà kànnàkàn wá wá lọ sórí òkè tó lọ tí ò gbé ẹ wá lọ pé wòlíì àgbáyé táwọn ẹgbẹ́ ẹ mórúkọ ẹ lọ́bẹ̀ tí ò gbé ẹ wá rí i pé ó yàtọ̀ síra wọn ó ti tẹ ṣoṣo nírù èmi ló wá gbé kánáàtì jáde fúnlẹ̀ wá ń pàlọ́ ọmọ àlè ní tẹ́bà lè bọ́ síta gbàǹgbẹ́ mi mò ń sọ̀rọ̀ mi yìí èmi lẹ́ ń bá wí yìí tó jẹ́ rọ́ǹbẹ̀ mo ti já yín Mr. Taiwo kò á sì mi áùtù rí mi ò dẹ̀ lè ever kò dé mi ní ever dé tiẹ̀ láyé kò ní pé bí a pé wọn ọ̀dà we are only brothers and sisters mo rí wọn pé ọmọ kékeré ni wọ́n ń lọ síwájú mo dẹ̀ support wọn mo ń gbárùkù tí wọn bẹ́ẹ̀ pé mi ni mo níṣẹ́ ni kọ́ ló ń lè jẹ́ kí iṣẹ́ tèmi náà da òun ni mo ṣe ń gòkè ẹ má bínú mi ò ka comment òun ni mo ṣe ń gun òkè mo ń wọnú gbọ́ káàkiri nínà olórí burúkú ẹ̀ ṣèbọ́ pé èkó kò wá ra lẹ̀ kí ló sọ olóò fẹ́ ra lé bóyá sọ pé fẹ́ ra lé lọ́wọ́ Lizzy náà nìyẹn òrí ràdárọ̀ yìí alábùkù èmi ni máa tẹ̀ sí ẹ lójú gbẹ̀yìn lórí Facebook yìí èmi ò kí ń ṣe DKY tó bọ́lẹ̀ tó bọ́ra sí òtò yàgbẹ́ o èmi ò kí ń ṣe DKY tó fi pẹ́ gba kándù fún o máa jẹ́ kó mọ̀ pé kò lè ṣiṣẹ́ fẹ́mi àwórì lèmi èmi ò kí ń ṣàwọn yẹn o àwọn yẹn o lè má ṣẹ̀wọ̀n ta ló lọ nínú ewé tí ò bú ẹ wọn ṣe máa bú olórí Comfort ìyá àjọ yẹn gan nìyẹn lára àwítàn ní kí wọ́n gbé ìyá àjọ fẹ́ mo ní kí ni mo sọ fẹ́ mo ní mi ò fẹ́ ṣáǹpọ́n wo ń bẹ̀ ní àgbàyà bá nǹkan jẹ́jẹ́ kájọ gbé voice note síta jẹ́ kájọ da nǹkan rú ẹ̀dá alẹ́ ẹ̀dá voice note ọwọ́ yín sì gbòòrò ayé ká kọ́kọ́ fi gbé gẹ̀lẹ̀dẹ́ egungun tó bá kọ́kọ́ jó ni ìran ló máa wò last ọlọ́run bá ń gbọ́ wàá mọ̀ pé tí n bá ń ṣe bí dìtìrìn
tí mò ń ṣe bí ará oko mo ju ẹlẹ́lẹ́ ní wíẹ̀ àwọn wo ló máa fi góòlù halẹ̀ mọ́ kò sí nǹkan tó wà tí mi ò rà bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́sẹ̀ gold kò sí nǹkan tó wọ̀ tí mi ò nílé wọ̀ bó jáwìn ni màá san déédéé o mọye góòlù tí mo rà lọ́wọ́ ẹni kó tó kú ṣéǹjì lọ bí léèrè ayé gbogbo yín ò ní dáa ẹ wo ẹ̀yin èèyàn ẹ má fọ̀ rárá tó bá ní mo sọ̀rọ̀ yes mo sọ mo fọlọ́run bẹ̀ yín màámi mo bẹ̀ yín it takes two to tango tó bá ní mò ń gossip yín kí ló dé tóun fi gbà mí láyè lákọ̀ọ́kọ́ kí ló dé tóun fi gbà mí láyè lẹ́ẹ̀kejì kí ló dé tóun fi gbà mí láyè lẹ́ẹ̀kẹta kí ló lẹ́ẹ̀kẹrin wá lẹ́ẹ̀karùn lẹ́ẹ̀kẹfà tí ò bá ṣe pé òun náà èké ni ọ̀dàlẹ̀ ni àmẹ̀bọ ni bẹ́ẹ̀ bá fẹ́ gossip èèyàn fún ìyá aláṣàbí ìdáàmú tó bá fún yín gùn níjẹ́ ilé padà lọ ìwọ ṣe dúró lórí irú ẹ̀ èmi sì mi lè sọ pé èèyàn kankan wá gossip màmá fún mi tó bá gbọ́ máa sọ fún mi pé láíláí kò lè ṣe ìgbà tọ́rọ̀ Farida fẹ́ ṣẹlẹ̀ ìwọ ni mo kọ́kọ́ pè náà nǹkan báyìí ni Farida sọ fún mi nǹkan báyìí ni mo rí text message yẹn rèé kí ló máa sọ fún mi ńkọ́ ó ní n tó sọ àti ìdè bẹ́ẹ̀ tá a bá dé bẹ́ẹ̀ àwọn èèyàn wò pé ó ga gan o ìwọ yẹn ló wá ń ṣe lẹ́rìn akásám 24 wọ́n fẹ́ dojú ìjọba ẹ̀kọ́ lẹ́ni níjọ́ tó ti ṣí ṣọ́ọ̀bù nínú ti ń bí wọn ìwọ gangan nínú ń bí torí màámi fún mi 500,000 naira ìwọ gangan ni ká he did not even say congratulations but tó bá fẹ́ ṣèké àbí tó bá fẹ́ kí n lọ búyàn ń ta Iyaibadan ó máa gbé lórí burúkú làwọn ọmọ ìbọn tó fẹ́ mi lówó rí o èmi ò sí lára àwọn tó ń fún lówó rajà lọ́wọ́ tèmi ni o èmi máa sọ ó fẹ́ mi lówó rí ìwọ làwọn tó wọ́ ló mọ àwọn tó ń pín 100,000 tó ń fún 50,000 tó ń fún 25 ó ṣe jẹ́ pé owó ìbànújẹ́ lẹ máa pín káàkiri orí Facebook ẹ̀yin ò ṣe ń pín owó táwọn àwọn olóṣì dára ti tiẹ̀ dìde pẹ̀lú gbogbo owó tó máa sọ pé o ní ká yẹ ọ́ gbẹgẹdẹ máa gbiná ó máa bá àdìbàjẹ́ torí pé màá sọ̀rọ̀ fún lágbájá ó mọ nǹkan tó máa bá nínú ẹ̀ ìwọ tó bìlípò ti ní wẹ́pọ̀n bí àṣà màmí ìwọ mọ nǹkan tẹ́ni yẹn kó dání ó yànnà jẹ́ ká jọ fọ tútù ká dá délẹ̀ ká bá gbogbo ẹ̀ jẹ́ lójú ara ẹ̀ ń sìn tí àwọn bá ti bàjà àwọn mẹ́rẹ́ ò ní rajà lọ́wọ́ ẹ̀ mọ̀ kí ló ń dùn ẹ̀ tó bá epo yàkà ìkà nìyẹn ìkà gidi nìyẹn ìkà ẹ̀dá nìyẹn ìkà ẹ̀dá jọ nǹkan tí bá ti sọ fún ẹ tó bá tún gbé ìtókù fún wọn ẹ níjọ ṣoríire ṣé mo rán ìyá ẹ ni ọmọ ọ̀sán lèmi ò wà láìtàlá mi ò lè èpo lójú èèyàn tí mo bẹ̀rù jù Ọlọ́run bá ni èèyàn tó tẹ̀lé aláṣàbí ni èèyàn tó fọ́lò ọkọ mi ni àwọn tó tún wá fọ́lò ọmọ mi ni lẹ́yìn yẹn ẹ kó ṣì dànù ẹ kó ṣì lọ ta ni ẹ. ẹ kó ṣì lọ nǹkan tí mo fẹ́ wá sọ nìyẹn lójú ti ẹrù bí ṣọ́ọ̀bù yẹn máa collapse jẹ́ ń sọ story fún ẹ wọ́n ti jí kọ́ńténà mi gbé ní pọ́ọ̀tì yìí màá fi kíní ẹ̀hàn yìí 2015 December wọ́n jí pé mọ́tò mẹ́rin dáìpà 1,000 lọ bá mi ṣiye tó wà ń bẹ̀ wọ́n ta dáìpà ní 16,000 naira that time mi ò mà tí wá sórí Facebook èmi mà ní mo mà ṣe still standing mi ò mà kú èmi rè mi ò kú o kò ń ṣe bójúbójú màá gbé jáde fún yẹn máa rí mọ́tò mẹ́rin dáìpà ọ́gìsì 1,000 ló wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń ta ọ́gìsì ní 16,000 then lọ sí 1,000 that's 16 million ọmọ mi mo ti ń ka mílíọ̀n kí tó dórí Facebook kó ṣì lọ mọ́tò mẹ́rẹ̀ẹ̀rin wọlé mo tún wá lẹ́yìn yẹn mo tún wá fi 2 million bí ṣe lọ́dọ̀ àbó òkìrò nìyẹn òkìrò ti máa ń dárúkọ béèyàn kan ṣe gbé mi látẹ̀kọ́ lọ sọ́dọ̀ ẹ̀ nìyẹn pẹ̀lú gbogbo agbára wọn ló ti lọ mi ò kú o mo ti fẹ́ràn tẹ́pọ̀ ta gbogbo mọ́tò mi kí tó láti ìlú òyìnbó ọmọ mi ò kú nǹkan tó lọ́run bá ti sọ pé lágbájá máa jẹ́ bẹ́ẹ̀ ibi tó máa dé bẹ́ẹ̀ lójú ti tiẹ̀ tí màmí bá ti bá mi jà táwọn mi ò bá rajà mọ́ a máa dájẹ́ aṣọ ẹ̀ fúnra ṣe bí nǹkan tó sọ fọ́kọ mi náà nìyẹn olóṣì àgbàyà ta ni ẹ́ whatever will be ìṣọ́ọ̀bù yẹn run ẹnu ó dẹ̀ nílé iṣẹ́ títí ẹ̀ náà ó nílé iṣẹ́ tara ẹ̀ ṣé mo tara ẹ rí àbí mo lára ẹ rí àbí mo ní kí tiẹ̀ bàjẹ́ àdàbí tí n bá jíjọ́ kan tí n bá ní kí tiẹ̀ bàjẹ́ ló kù tí n bá sọ bẹ́ẹ̀ kódà kó jẹ́ púpọ̀ ní gbogbo alágbára ayé nígbà tó Ọlọ́run máa rán Dáfídì sí Gòláyátì bóyá lágbára tó Ọlọ́run fi ṣẹ̀sín gbogbo ẹni tó ń bínú ògo mi Ọlọ́run máa fi yín ṣẹ̀sín àdàbí tí bá bínú ògo anybody
kí ló dé wọ́n sọ fún yín pé Nàìjíríà nìkan mo ní ṣọ́ọ̀bù ni gbogbo ẹrù tó wà ní Canada nǹkan ṣé mo kó wá ni kí ló tẹ́ fẹ́ kú àsìkò mi ló dé ìgbà mi ni bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn ní bá lọ jókòó tó kó ìbí wọn náà fẹ́ jókòó tì kan ìbí kọ̀ọ̀kan ló ń bọ̀ àpàdé ńlẹ̀ ni ṣé òwò àjókòó tì kan ni kí ló dé gbogbo wa ni mọ́là ẹni tí lè bá ní bàráwò ó lè everybody àbí wọn kọ́ ọmọ sí ìwọ náà lọ́wọ́ gbẹ́gẹ́dẹ́ àgbìnà ẹjọ́ lórí ilé nìyí o ẹ jẹ́ kéèmì àti màmí máa play game wa ẹ fi wọ́n lẹ̀ kàn má mention orúkọ mi lọ́jọ́ birthday tó bá yá inú tó ń bí wọn á lọlẹ̀ ọmọ àti ìyá ló ń jà àní màámi ni àní èèyàn mi lẹ́sà bọ́ọ̀dù aláṣàbí àní màmá tèmi ní ẹjọ́ ẹ filẹ̀ ẹjọ́ bú mi ẹjọ́ tẹ̀ sí mi lójú ẹjọ́ nítorí ọlọ́mi ní kẹ́nìbọ̀dì wá tí àwọn bú mi pé máa bọ̀ mí wá sọ́dọ̀ anybody àní mo tá tán sínú EWE Nation mo tá tán sọ́run màmí aláṣàbí so go and kill yourself now go and kill yourself. Go and kill yourself. Lọ kill yourself fún báyìí kó lọ para ẹ dànù. Kó sọ pé nítorí kíni tó pé aláṣàbí fẹ́ràn mi tó pé fún mi lówó tó pé ń ṣe tèmi tó pé mò ń ṣe nǹkan ó fún mi 1000 ó ṣe gbó ṣàwo ìwọ náà kọ́ ló wá bá mi ni wọ́n ní pàǹdà ni mò ń kó fáwọn ó dẹ̀ nílò tọ́ ni torí mi ò fẹ́ wàhálà wọ́n ra nǹkan 1000 tó bá di lọ́la ní sọ pé 10,000 ni mo ṣe ń fáwọn ọmọ EWE gbogbo nǹkan tó bá ní mo sọ ni mo sọ èmi náà ṣe ń kó nǹkan fún wọn mò ń rọ fún wọn ni olórí burúkú ààrẹ bó ṣe lọ sọ nìyẹn pé èmi ń ṣègbéraga èmi wọ́n náà dẹ̀ ló wá bá mi pé kí n send receipt àjọ tí mo rà fún wọn níjọ́ birthday ìwọ ló ní kí n send ẹ̀ má sọ fún wọn ìwọ ló tún lọ sọ fún àwọn èèyàn pé mi ń ṣègbéraga kọ́ ló sọ pé mo ra ṣe $1,800 ọ̀gá nìyá múdà lọ sí etí èèyàn jẹ́ àyín mélòó lẹ dáwọ́ ra góòlù àbí o tún fẹ́yàn tí òrówó ń bẹ̀ tó sọ pé iye báyìí lágbára àwọn ká ṣé bó tún wà fi ṣe yẹ̀yẹ́ fún mi ni ó ti ṣetán tó fẹ́ tẹ́ mi ò bẹ lẹ́jọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn mi jẹ́ kí n fi yín sílẹ̀ mo ṣe dé láti Ìbàdàn ni mo tún polówó mo jẹ́ tún ṣì ń lọ sí sáìtì kejì so kò sí nǹkan tó máa fi mí ṣe kò sí nǹkan tó rò máa dìyẹ máa fàṣà ẹ̀ ṣe tó bá gbọ́n fẹ́fá bí ifá tó mọ̀ dúdú bí ọ̀pẹ̀lẹ̀ àdàbí tí n bá dà ẹ̀ ọ̀dàlẹ̀ ni ẹ́ betrayer ni ẹ́ ọ̀dàlẹ̀ balẹ̀ kù ìkà òye sọ́njọ́ kìíní yẹn àwọn Solomon wọ́n ṣe gbá ọ̀rọ̀ tẹ́nì yìí náà bó ṣe mú kó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  ọmọ yẹn dẹ̀ tẹnu mọ́ fún mi tó ń jẹ́ yẹn pé ikọ̀ tí mo máa yín tó mo tún gbọ́ ọmọ yẹn jà mo gbé ṣépè mo sá ìdí ẹ̀ láì mọ̀ pé wọ́n ní ká tó ń gbé ní ènìyàn tó ń ṣàìdá tó ń pè láìdá a máa débẹ̀ o àló pọ̀ ńlẹ̀ ó pọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ kí ni mo sọ ó pọ̀ ńlẹ̀ mi ò wo kọ́mẹ́ǹtì yín mo ṣẹlẹ̀ wo kọ́mẹ́ǹtì yín sí yín torí mo fẹ́ lọ polówó ọjà. Àwọn kí n talẹ̀ kan fẹ́ni mẹ́jọ wọ́n tó kọ́mẹ́ǹtì yẹn àwọn ń talẹ̀ kan fẹ́ni mẹ́jọ I guess you are just a wrong person you have to be blocked àwọn tó ra lọ́wọ́ PSOM síjọ́ ọ̀nà ṣe bẹ́ẹ̀ fún yín. Sister Gbémisọ́lá thank you ma mo ti gbọ́ mo ti dákẹ́ mo gbé ètò kù mi. mo gbé ètò kù mi. wàá rán kánàtì síta fẹ́mi. ìyẹn náà ṣe là mọ́lẹ̀ kí ni big gbé voice note síta náà jẹ́ káwọn èèyàn gbọ́ kí náà tí gbọ́ rí òbò náà ń gbé kiri oko náà ń gbé kiri ọyàn náà ń gbé kiri kí wàá ní big dita yóò gbọ́ rí ṣé mo ní kó lọ pa màmá ni àbí mo ní kó lọ pa àwọn ọmọ wọn kí là gbọ́ rí àbí mo mórúkọ wọn lọ lé oníṣègùn ẹ sọ síta ká gbọ́ ẹyẹ dún màrún màrún má jọ kẹ kó ṣì lọ mi ìran yàrá yà yín mi ò torí ti yín delete ṣáàtì àkọ́kọ́ o nítorí pé mo make mention lot of money làwọn èèyàn ṣe pè mí pé you got to delete it that's why tí mo fi delete it it's not like bí mo bẹ̀rù yín ta ni yín àmì gan jẹ́ n delete tí mo ṣe the last time wọ́n fẹ́ jọ́ sọkọ mi ni pé kí n delete ẹ̀ mo dẹ̀ delete ẹ̀ ṣèmi máa ń pọ́yàn lè mi má dẹ̀ máa ń gbọ́ràn kí lẹ̀ ń bá ká ẹ̀ ṣáfẹ́rẹ́ anybody níjọ́ ò lè yí pọ̀ tàtẹ̀ ṣe ṣáàtì gbogbo wọn lẹ ti lé lọ amara ṣì dà báyìí àsúnù kìíní kan ìgbéró kan ìyá àgbẹ̀ kìíní kan gbogbo ẹ ti pọ̀ jù ó pọ̀ ètò jù ètò bàràrà ètò jọ́jù wétò láyé pé ṣe bótò tí wọ́n dẹ̀ ń ṣe kò jáwó
bótòbótò táwa ṣe yìí ń jáwó bàjẹ́ ó ń jáwó bótòbótò. ẹ jẹ́ ká máa wo lọ. ẹ jẹ́ ká máa wo lọ. ó wá ṣẹ̀ṣẹ̀ lọ gbéṣẹ́ fún Kanaati ìgbà tó ń gbóná tó ń ṣe gbogbo ìjẹgẹjẹgẹjẹgẹ tó gbóná sáwọn òwà bú màmá báwọn ò lọ́jọ́ kò sórí ọwọ́ wọn àbáyé bàbá Kàsálí kan ti já pa ni àwọn olófẹ́ máa ń halẹ̀ mọ́ lọ́sàn-án kan èmi wá mú alẹ́yìn kò nu ewé ṣó pọ́síbù ni ìwọ oníkálùkù ló máa lóníkálùkù náà ìwọ ọmọ ló máa mọ̀mọ́ ṣòkì gbẹ ẹ wá ní mò ń ṣọ́ yàyà ẹ̀yin kò ṣe ṣojú ayé yẹn ẹni wọn wá ń kó pàǹdà fún wọn ọ̀gá nìyá múdà mi ò fi pépà rà náà owó ni mo fi rà kí lẹ́yìn rí kó fún wọn jọ́jọ́ ti mọ̀ yín ẹ̀yin wá ń bèrè owó ni náà ẹ̀yin ń bèrè owó èmi ò ń bèrè kí màmí tó fún mi nítorí pé mọ̀ pa alálùbáríkà ọmọ lèmi ẹni mu ọwá ẹ̀wọ̀n ènìyàn ò lè bá màmá sọ wá lọ gbà ẹyẹ máa gbẹ̀ṣẹ̀. That is not the story. That is not the story. Mo tún sọ fún yín kò sí ní tó jẹ́ pé wọ́n lè bá màmá sọ̀rọ̀ èmi gangan kó gangan ló wá bá kò dẹ́ ṣe PS ló wá bá mi ẹ̀ gbọ́ ẹ bá tẹ́ ẹ bá mú ọ̀rọ̀ yẹn máa dá sí PS did not come to me directly. ẹ wá nìyẹn wá ń sọ story òṣì ọ̀rọ̀ tẹ́ máa sọ tọ́lọ̀ máa fi bá ti ń jẹ́ ṣé wà ń bẹ̀ ni were you there ẹ sí ń bẹ̀ ìkọ́kọ́nu yín ò tí ń bẹ̀ tí bá dẹ̀ fi parọ́ ọrùn orí àtàrí ní ọkọ̀ sóòrùn yìí ló ń dá mi lẹ́jọ́. She came to me by herself and she said I want you to advertise for me. Bàtí mo dẹ̀ charge mi tilẹ̀ ń tọ́lọ́run àti méjì wà tí kò ní àwọn kò charge wọn sí sí mi. Ìgbà tó ń dẹ̀ sàwọn sórí mo ṣe pẹ́ṣà wò mo ní ìdí owó. Mo dẹ̀ nílò ní káwọn ọmọ wa kò ní ẹmu iye tó bá wù mí wá. Bọ́rọ̀ 1.56 million mo charge wọn at the beginning. Ìyẹn àǹtí yẹn ni kò ń ṣe kò tí kan PS rárá o. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ pé nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ pé ní yìí kíní kan ẹnìkan ló ń polówó yẹn báyìí ló ń polówó yẹn kíní kan nǹkan báyìí story yẹn pọ̀ tẹ́ pé tẹ́yìn kan bá jẹ́ ẹran ara ẹ̀ fi mo dẹ̀ ní pé mi ò ṣe kíni mi ò ṣe kíni mo ní mi ò gbowó mọ́ wọ́n dẹ̀ ní kíni káwọn mú wa mo ní iye tó bá wùn yín wọ́n dẹ̀ fún mi ní 1.5 èmi mi ò tí ì gba owó yẹn pàápàá tí mo ti pe olòṣì àgbàyà yìí tí mo ní ṣọwọ́ yàn kí tó ní kí n lọ gbà bẹ́ẹ̀ èmi fún àmì mo lọ pe màámi aláṣàbí mi ti bá dẹ̀ fi dalẹ̀ yín àbí ti bá fi ṣàbòsí yín kí ṣẹ̀dá yín fìyà jẹ mí mo dẹ̀ débẹ̀ mo pè yín ìgbà tí màá lọ bá àwọn ọmọkùnrin yìí sọ̀rọ̀ ẹlẹ́dàá yín á fi ẹ̀jẹ̀ tẹ́ pé rọ́ ni mò ń pa inú àwẹ̀ láwa yìí mo ní ilé ni mo fẹ́ kẹ́ fún màámi tí bá parọ́ ẹni yẹn dẹ̀ sọ pé nǹkan tẹ́ bá ti sọ mo dẹ̀ padà wá pé màámi mo ti gbalé ilé ni mo fẹ́ kọ́ fún yín mo dẹ̀ pé yóò ṣì olórí burúkú àgbàyà yìí náà màmá dẹ̀ sọ pé àwọn ò fẹ́ lé because àwọn onílẹ̀ máa ń parọ́ because màmá ò tí ì mọ irú èèyàn tí Mr. Taiwo jẹ́ wọn ò tí ì mọ bó ṣe rí mo dẹ̀ gbá àwọn mẹ́rẹ̀ẹ̀rin sórí àgọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin èmi ẹ̀gbọ́n wọn Mr. Taiwo àti màmá mo ní ẹ sọ pé máa fún màmá nílé ẹ ti sọ lẹ́yìn mo yẹ tuntun sọ lójú wọn ẹni ẹ sọ pé ibi tó wọn máa fún wọn ibi ẹgbẹ́ ilé àwọn báyìí ni ipa àwọn dẹ̀ máa bá wọn kọ́ bọ̀ ó lè tó 6 months táwọn máa fi kọ́ tán ìgbà tán dẹ̀ kó máa sọ pé ìyá Ìbàdàn mi ò fẹ́ lé owó iṣẹ́ mi ni mo fẹ́ gbà èló lẹ fẹ́ gbà màmá náà máa gba 6 million tí bá ń parọ́ kẹ́lẹ́dà wọn fìyà jẹ mí mi ò tara pé torí pé èmi 1.5 náà fún mi kódà àwọn ọ̀tí ìsanwó mi tí màmá sọ pé kí n má wọrí àwọn máa gbé síta màmí dẹ̀ bọ́ tán ní àwọn ti Ìyá Ìbàdàn ti gba contract o 8.5 million ó ti ẹ̀ sọ pé ó pa àwọn náà sí ṣèbí màmí lọ́wọ́ kọ sọ kí ló dé tẹ wá ń twist ẹ̀ tẹ́ sọ pé mo fi ń lá wọn lójú mo fi ń bùgà sí wọn mo ń mọ̀rẹ́ Ọlọ́run lára wọn ni. PS never on my way. A sister is never on my way. Ṣé o gba àwọn tó gbàtí fún mi lọ my way ni? Àbí kò yé yín sìn. Wọ́n dẹ̀ sọ pé àwọn máa gba 6 million. Má yẹn dé àbá mi pé Ìyá Ìbàdàn pé kí n jọ kí n bá àwọn bẹ̀ mọ́ mi. Àwọn ò lè sanwó yẹn sìn kọ́ bàbá ìṣẹ̀lẹ̀ sáwọn. Mo dẹ̀ pé màmí lọ́wọ́ kan. Mo ní màmí báyìí bàbá náà sọ but ẹ jẹ́ kó fún yín ìdajì. Ìjọ́ tí mo sọ bàbá má yẹn dẹ̀ san 3 million yẹn. Màmí wá ṣú ẹ̀ online. Èmi go tí gba owó mi tí bá parọ́ ilẹ̀ tí máa wọ̀sùn ni wọn ò tí san owó mi ńgbà yẹn 1.5 ọ̀hún gan PS ò tí san fún mi tó fi fún wọn ní 3 million tiwọn after a week tó sanwó fún màmá náà sanwó fún mi mo dẹ̀ sọ pé kó san sákàǹtì ọkọ mi mo dẹ̀ fowó kún mo dẹ̀ fi ralẹ̀ mi ò gba owó yẹn báyìí èmi fún mo ralẹ̀ mi gbogbo lẹ̀ tí bá sọ fún mi pé mo ra ẹbí PS lérè mo fi owó mi rà ni ẹ wá ní pé mo rí dínkù wọn mo ń sọ ní sọ pé kíni big deal
kí ni big deal bá pé mo múyàn wá ṣé ìyẹn wá jẹ́ big deal Farida ni mi ò mọ kankan pẹ́ fún ẹ ló pè mí nǹkan báyìí ni màmá Aláṣàbí sọ mo dẹ̀ ní tó bá tẹ́ ẹ lọ́rùn gbé fún wọn tí ó bá tẹ́ ẹ lọ́rùn ṣe mọ̀ pọ̀ ọ̀rẹ́ ìyá ayé nìyẹn and mọ́sọ̀ màmá bínú pé mo lọ celebrate ní ṣọ́ọ̀bù Farida pé ṣé mi mọ̀ pọ̀ máa yé ni mo lọ́ọ̀rẹ́ bí ọ̀rẹ́ lèmi àti pé because ìkan tó yẹ kémi láìkì Farida ni pé gbà táwọn ayé gan fẹ́ ń gbá mi tó fẹ́ ṣe ṣùtá fún mi mo ní mo máa ń lọ ṣọ́ọ̀bù ẹ̀ kò fi mí hàn mo ní that is the reason why tí mo èmi ò ṣáà tí gbowó lọ́wọ́ Farida tí mo ti ń polówó lẹ̀ fún ẹ polówó cream ẹ̀ kò tí ì sign mi as an ambassador náà tẹ́mi ti ń polówó cream fún tí mo ti ń polówó cream fún kò tí pa sign as ambassador màmá dẹ̀ lọ́ba pàwọn fẹ́ máa polówó fún fúnra wọn lọ́ba ó dẹ̀ pè mí mo dẹ̀ ní torí káwọn máa ń máa lọ́ba cream yín jẹ́ o ẹrù dáadáa ó dẹ̀ díjọ́ kó dẹ̀ pè mí ní Iyaibadan òun ti sọ fọ́kàn wọn kọ́ sọ pé káwọn méjì máa polówó mi ò béèrè pé ló sọ fún màmá èmi ò ń ṣe gbogbo orúkọ báyẹn èló lè fẹ́ gbà mo ní 3 million ọ̀rẹ́ mi ó ṣe máa gbà mo ní ọjà yẹn mú iye tẹ bá níwá ó dẹ̀ san 1 million wà láìtẹ̀láì mi ì dẹ̀ yíhùn padà torí mo wò pé adúrú nǹkan tó ṣe fún mi fún birthday mi ngbà tí mo ní 3 million fóṣù mẹ́fà ó ní Iyaibadan kí ló dé èèyàn pàdí mi níyìn náà mo dà ẹ mú iye tẹ bá níwá ó dẹ̀ dọ̀sẹ̀ kejì ó san 1 million mi ò bí rí pé jọ ẹjọ́ èlé ló san fún màmá kí ni tèmi ó ti pèyàn olórí màmá wa jẹ́ president àti vice president wọn ò lè wà ní the same category mi ìdẹ̀lẹ̀ lọ bá èlò ìbàdàn kí sọ pé ẹ má sanwó fún wọn ẹ má gbọ́jà fún wọn ẹ reduce owó tẹ̀ ń san tí n bá ti ṣe bẹ́ẹ̀ fún yín màmá kẹ́lẹ́dàá yín fìyà jẹ mí inú àwẹ̀ la wà yìí but it's very very unfortunate wípé ìyá òṣì tí ó pè mí láti bí oṣù kan tí mo wá ní ẹ̀ṣẹ̀ nǹkan tó dùn mí tí mo gbọ́ kọ́ máa fẹ́ mi ní 1% oye tán bá ń san kí Farida má gbéṣẹ́ fún mi mọ́ tí mo fẹ́ jọ́ sùn tóun náà ka tiẹ̀ ó lè rìkọ́ọ̀dù mi ní sọ jù báyẹn lọ bí ti bá ti jẹ̀bi kọ́ lọ́n kó dá fún mi inú oṣù ni mo wà orí ilẹ̀ ni mo dẹ̀ dúró sí àtàrí mi ní lórí sánmọ̀ kọ́ lọ́n kó dá fún mi torí pé kí ni mi ò lè ṣe ju eléyìí tí mò ń ṣe lọ ṣùgbọ́n pé máa bú yín máa mi ẹ forget láyé kò lè ṣẹlẹ̀. ṣé máa bú yín ẹ gbàgbé kò lè ṣẹlẹ̀ o mo ti gbọ́ gbogbo yín tẹ̀sán pé sókè gbogbo èèyàn ló ń pè mí. Sísítà mi Mọ́mísí Lizzy ọlọ́run ò ní fi wọn ṣe ọlọ́run ò ní fún wọn ṣe gbogbo èrò bíi tó bá rò lérí mi wọ́n máa forí ara wọn gbé ni àdàbí tí bá lonú méjì pẹ̀lú wọn àdàbí tí bá ní kí tí wọ́n bàjẹ́ àdàbí tí bá ní kó wó fún wọn àdàbí tí bá ní káyé wọn má dáa àdàbí tí bá fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn ló kù tí ò bá sí yẹn gbogbo ọ̀nà tó bá gbà lé mi lórí tọ́lá wọn fẹ́ bring mi down tọ́lá wọn fẹ́ dojú business mi bolẹ̀ àẹ́gbọ́n pé kóyin má dùn aráyé ti mọ iná ayé ń fẹ́ ò lárùn kan lára aráyé ti mọ Iyaibadan bẹ́ẹ̀ ni aṣọ ni mò ń tà ti jewelries aráyé ti mọ̀ pé mò ń ta àìníwárí tà mọ́ inshallah bí kúdúrà tù láì ọlọ́run wọlá àsìkò tá a wà yìí ọlọ́run wọlá Ramadan tá a wà yìí ọlọ́run wọlá nǹkan ẹyọkọ tí ò gbọdọ̀ pé méjì ọlọ́run bá ní ọlọ́run wọlá nǹkan méjì tí ò gbọdọ̀ pé mẹ́ta sọ́mọ́ àtìlẹ̀ ni ọlọ́run wọ nǹkan mẹ́ta tí ò ní pé mẹ́rin àárọ̀ ọ̀sán alẹ́ ni ọlọ́run wọ nǹkan mẹ́rin tí ò gbọdọ̀ di márùn ọlọ́run máa wọ nǹkan márùn tí ò gbọdọ̀ di mẹ́fà ọlọ́run máa wọ nǹkan méje tí ò gbọdọ̀ ṣe kíni tí ò ní di mẹ́jọ gbogbo wọn pátá ni máa borí wọn ọlọ́run á wá gbéra àwọ̀ mi tàn káàkiri àgbáyé mi ò tí ì ní nǹkan kan mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe máa rí pẹ̀lú ògo ọlọ́run bí kúdírátì láì àdàbí mo foṣù táwa nú èyí mo fi búra màmá Aláṣàbí tí n bá ní kẹ́ má gòkè mi ò ní gòkè tí bá ní kán re yín lẹ́pa ara yárí mi ré lẹ́pa tí n bá ní kán gbàjẹ́ lẹ́nu yín ara yárí mi gbàjẹ́ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tí ò bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó péjọ tán wá ń sọ̀rọ̀ tán rò pé jẹ́ ń fẹ̀rọ̀ burú irọ́ gbò tọ̀rọ̀ lẹ́nu Iyaibadan tán wá ń rí kọ́tọ́ ń gbé kiri wọ́n bá lo gba ọdún láyé wàláhì wọn ò ní fìdùnnú lóyè tó bá kunu ayé wọn tọmọtọmọ tàbí tẹbí wọn tí gbogbo nǹkan tó ń dùn mọ́ wọn lẹ́nu bẹ́ẹ̀ ló ṣe máa rí Ọlọ́run máa wọlá aṣọ òye Ọlọ́run máa wọlá òrùn tó yọ yìí Ọlọ́run wọlá òṣùpá awọlá kí ni awọlá àwọ̀ àdàbí ló máa dá kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́.